ọ̀tàwọn ẹ ló lọ́gbọ́n tí èèyàn ń dá sí ọgbọ́n yẹn mo fẹ́ ká mọ̀ ọ́ sà. màá kọ́ mú solution tó bá tàyàn wá àti bó ṣe jẹ́ pé kò ní láǹfààní àti tàyàn. ayé kún púpọ̀ inú ayé láyé wà. bàbá mo kàwé ìdíbì kan ẹnu yà mí lórí iṣẹ́ ọṣẹ onídin mo wá rántí pé àwọn kan máa ń sọ pé àbẹ bá dọ́dọ̀ àwọn àfáà kan ní ẹ lọ fọwọ́ ẹ já ọṣẹ yẹn díẹ̀ ẹ bù sọ́wọ́ ẹ máa fi rawọ́ báyìí ẹ bá ti dín bá wá yọ lọ́wọ́ gbọ́ ayé yìí ń ṣe kó ìpadà lẹ́yìn rẹ̀ ààrẹ ṣàn tẹ̀lé ẹ débi ní ẹ̀rọ máa kó bàbá àṣírí wo ní bẹ́nu ọṣẹ onídin kí ni ìpìlẹ̀ ọṣẹ onídin sà. màá ṣàlàyé ẹ ó lè jẹ́ pé ó wà nínú ìwé yẹn gbogbo ìṣẹ́bọ ìṣògùn kì í ṣe pé afẹ́fi dínà mọ́ àwọn tí wọ́n fi ń jẹun ìyẹn ni mo sọ pé ẹ̀yin tí inú bá bí lórí ẹ jìbù rẹ bẹ́ẹ̀ bá sì fẹ́ jìbù rẹ ohun tó bá wùn kí ẹ jẹ ohun tó bá sì wùn kí ẹ jẹ ṣùgbọ́n èyí tó dájú ni pé ẹyẹ ò ní jẹ sódà ńlẹ̀. kábíyèsí. ọṣẹ onídìí kò sí iṣẹ́ kan tó ń ṣe ju wípé ara nǹkan tí àwọn bàbá wa nígbà yẹn tí wọ́n máa fi ń gbé àwọn kọ́sítọ́mà mọ́ra ni. àbámọ̀dá ni sà. bẹ́ẹ̀ ni kábíyèsí. àbámọ̀dá ni. ewé kan bẹ tí wọ́n ń pè ní ewé ìrẹsì. ẹ mọ̀ ọ́dẹ o. ewé tá à ń pè ní ewé ìrẹsì yìí àwọn tí wọ́n máa ń ṣe pẹpẹ soup ta wọ́n máa ń rẹ ewé ìsì kì í ṣe efirin o ewé ìrẹsì ni wọ́n ń pè. òun tún yàtọ̀ sí ewé efirin. ewé ìrẹsì àwọn tí wọ́n ń gbọ́ wa bá ti ń sọ̀rọ̀ yìí wọ́n máa gbọ́. ewé ìrẹsì yìí ó máa ń ní ìtànà ìtànà rẹ̀ máa ń funfun tẹ́tẹ̀tẹ̀ báyìí ìtànà rẹ̀ nìkan la máa já ló máa pọ̀. ìtànà ewé ìrẹsì. bẹ́ẹ̀ni tá a bá ti já àwa gùn mọ́ ọṣẹ dúdú. bẹ́ẹ̀ni sà. tá a bá ti gùn mọ́ ọṣẹ dúdú ó máa pọ̀ a lè gbé pamọ́ fún bíi wákàtí 2 tàbí 3 ó sì lè lé níbi wákàtí 2 lẹ́yìn ẹ jẹ́ ká bu díẹ̀ ńbẹ̀ ká máa fi fọwọ́ kọ́ máa bomi sí ìdín ó máa jáde. ìdín máa jáde títóbi olódùmarè. ẹni tó bá sì ti ṣe rí tó bá dijọ́ mi tẹ́nìkan bá sọ pé òun ṣe kò rí bẹ́ẹ̀ kó pè mí á jẹ́ pé èso ìrẹsì kọ́ ló lò. èso ìrẹsì kọ́ ló lò bàbá mo lé èèyàn tó ti pè mí bíà n tí bàbá yẹn fi lẹ̀ confam ni o. á jẹ́ pé nìyẹn ti ràwé yẹn. mo ní voice note bẹ́ẹ̀ ni wọ́n láwọn rí kinní yẹn bẹ́ẹ̀ pé àwọn sì ti ṣe ìyẹn bẹ́ẹ̀ àbámọ̀dá lásán ni báwo nìdí ṣe máa yọ lọ́wọ́ èèyàn téèyàn ní gọ̀ sọ́dọ̀ ẹni téèyàn bá lọ. àwọn bàbá wa nìyẹn yé bàbá náà ń wò pé èso ìṣòwò ló yíra padà lódìdí ni àbí báwo. kábíyèsí olódùmarè ẹ mọ̀ ọ́dẹ ìyẹn ní ti àbámọ̀dá ọṣẹ onídìí. bàbá àṣírí wo ní ń bẹ́nu kí èèyàn bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ adáhunṣe pásítọ̀ babaláwo àbá àfà kọ́ wá pé ẹ lọ ra àgbọn tó bá ra àgbọn yẹn bàbá àwọn èèyàn ṣé wọ́n tán bá lọ là á mọ́lẹ̀ ẹ̀jẹ̀ ní ó jáde nínú àgbọn bàbá sáyẹ̀nsì yorùbá wo ní bẹ́ẹ̀. màá fẹ́ sọ léyìí torí wípé eléyìí. sáyẹ̀nsì yorùbá náà tún ni. sáyẹ̀nsì yorùbá ni. bàbá. eléyìí torí wípé ìkà pọ̀jù láyé òde òní. ìkà pọ̀jù láyé òde òní. tí ẹnìkan bá ọlọ́mọ ẹ̀kẹ́nìkan pa ẹnìkan. àmín. tó sì mọ̀ wípé àwọn ẹni tóun pa wọn ò ní dúró lásán òun náà rò rè ó máa ń gbọ́ táwọn bàbá wa ni wọ́n ń ró òkú. bẹ́ẹ̀ ni sà. lóòótọ́ ni. lóòótọ́ ni wọ́n ń ró òkú. bẹ́ẹ̀ ni. ṣókù ríró dẹ̀ ṣe rí ìlìmọ́sà. tí wọ́n bá pààyàn táwa fura pé kódà bó jẹ́ ṣe ni wọ́n ṣapa yóò rò ṣé ò ń gbọ́. bẹ́ẹ̀ ni sà. kí wọ́n tó sin òkú yẹn láti lọ wá torchlight tuntun. kó tó sin òkú yẹn a máa lọ wá torchlight tuntun. bẹ́ẹ̀ni a jẹ́ kí bátìrì náà tuntun. a jẹ́ kí bátìrì torchlight yẹn náà tuntun. ètò ríró òkú lẹ fẹ́ ṣàlàyé fún wa yìí sà. bẹ́ẹ̀ni. ẹlòmíì ilé babaláwo ilé àfa wọn wá ní kó lọ fi kíní kan rọrí irú kí ni wọn ní kó fi rọrí tó wá lálàkàlà. mò ń sọ ní gbangba wálé àbáyé àtọ́ àṣírí ayé. bàbá. iyọ̀ sebẹ̀ lásán tán bá dì sínú handkerchief tán ta ní kókó tí wọn bá fi rọrí yóò rí tí ò yẹ kó rí yóò sáré mọ́jú ni. bàbá mi Alhaji Morufudeen ọmọ ọ̀dọ̀ àgbà double high chief ni wọ́n ń pè wọ́n agbami ìmọ̀ kìkì ìmọ̀ ni wọ́n á jẹ́ nǹkan kan a sì jẹ́ nǹkan kan wájú wọn síbẹ̀ bàbá ń pọ́n wálé. kò ní ṣàlàáfíà rẹ. àṣẹ o.